Òní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni ojú rẹ. Àkọsílẹ̀ wà nínú ìwé orin Dáfídì, orí 100 ẹsẹ̀ ìkẹta, eléyìí tí ó kà báyìí pé, èmi kì yóò gbé ohun búburú síwájú mi, èmi kórìíra iṣẹ́ àwọn tí ó yapa, kì yóò fi ara mọ̀ mí. Bíbélì ká wà nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 22 títí dé 23. Mo gbàgbọ́ pé irúfẹ́ ojú mẹ́ta ni ènìyàn ní: ojú ti ara, ojú inú àti ojú ẹ̀mí. Ní àwọn ọjọ́ díẹ̀ tó ń bọ̀, mo máa jíròrò lórí irúfẹ́ àwọn ojú wọ̀nyí. Ojú ti ara rẹ ni àwọn ojú méjèèjì tí o nílò láti rí àwọn nǹkan tí a lè fojú rí àti ayé tó yí ọ ká. Gẹ́gẹ́ bí Bíbélì kíkà tòní, àwọn ni ìmọ́lẹ̀ ara, wọ́n sì ṣe pàtàkì débi pé Jésù la ojú gbogbo àwọn afọ́jú tó wá sọ́dọ̀ rẹ̀ tó ń béèrè fún ìríran nígbà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé. Ní ti ọ̀rọ̀ Bátímíù, ó sọ ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ náà sì pèsè ojú méjì tuntun. Ní ti arákùnrin Jòhánù orí 9 ẹsẹ̀ 1 títí dé 7, ó yọ̀ǹda ìfàmì òróró yàn rẹ̀ sínú amọ̀ lásán láti inú amọ̀ ó ṣẹ̀dá ojú tuntun méjì. Ní Máàkù orí 8 ẹsẹ̀ 22 títí dé 26, ó fọwọ́ kan ọkùnrin kan tí ojú rẹ̀ fọ́ lẹ́ẹ̀mejì. Ní ìgbà àkọ́kọ́ tí ó fọwọ́ kàn, ọkùnrin náà sọ pé òun rí àwọn ènìyàn tí wọ́n dàbí igi. Èyí kò dára tó fún Jésù, torí náà ó tún fọwọ́ kàn. Nígbà tí o bá wo ìwé mímọ́, ìwọ yóò rí pé ìṣẹ̀lẹ̀ náà ní ìgbà kan ṣoṣo tí Jésù fi ọwọ́ kan ẹnikẹ́ni fún ìwòsàn lẹ́ẹ̀mejì. Ó dá mi lójú pé Jésù ṣe èyí láti fi pàtàkì ojú ti ara hàn. Tí ẹnikẹ́ni tó ń ka ìwé kíkà ojoojúmọ́ yìí bá ní ìṣòro pẹ̀lú ojú ti ara wọn, mo pàṣẹ pé Ọlọ́run yóò fi ọwọ́ kan irúfẹ́ ẹni náà lónìí ní orúkọ Jésù. Níwọ̀n ìgbà tí ojú ti ara rẹ jẹ́ ìmọ́lẹ̀ ara rẹ, ohun tí a bá rí pẹ̀lú wọn yóò sọ ipò tí ara rẹ wà. Tí o bá fẹ́ kí gbogbo ara rẹ kún fún ìmọ́lẹ̀, ìwọ kò ní wo àwọn nǹkan tó wá láti ìjọba òkùnkùn. O kò ní wo àwọn eré àgbéléwò kan tàbí àwòrán kọ̀ọ̀kan, torí wọ́n lè pa ìmọ́lẹ̀ inú rẹ kí wọ́n sì mú ọ gbé nínú òkùnkùn. Èṣù ń lépa ojú rẹ, torí ó mọ̀ pé tí òun bá lè mú wọn ṣókùnkùn, ó ti ṣe àṣeyọrí láti mú ara rẹ ṣókùnkùn, èyí tí í ṣe tẹ́ḿpìlì Olúwa. Má ṣe jẹ́ kí ó ṣe àṣeyọrí. Gbójú kúrò níbi àwọn nǹkan tó lè mú òkùnkùn wá. Sá fún ohun gbogbo tó jọ ibi. Ọlọ́run ran Sámsónì lọ́wọ́ gidigidi. Ọlọ́run sì lò ó láti ṣe àwọn nǹkan ribiribi. Ẹ̀wẹ̀, ní kété tí ó bẹ̀rẹ̀ sí ní gbé ojú lé àwọn nǹkan tí kò tọ̀nà, ó ṣí ara rẹ̀ sílẹ̀ fún ìkọlù ọ̀tá. Ọ̀tá yọ ojú rẹ̀, wọ́n sì sọ ọ́ sínú òkùnkùn nítorí kò kíyèsára pẹ̀lú ojú rẹ̀. Ìwé àwọn onídàájọ́ orí 14 ẹsẹ̀ 19 ni ó fi ìdí èyí múlẹ̀. Olùfẹ́, kíyèsára ohun tí ò ń fojú sí. Má sì ṣe fún ọ̀tá láyè láti sọ ọ́ sínú òkùnkùn. Kókó ọ̀rọ̀: má ṣe ṣí ara rẹ sí àwọn nǹkan tó lè sọ ọ́ sínú òkùnkùn.